gbogbo ọmọ Yorùbá ọ̀rọ̀ ti dójú ẹ̀ o àwọn Fúlàní wọ́n ní àwọn ọmọ Yorùbá tí ń bẹ lókè ọya wípé káànù ọmọ múra lẹ̀ láti padà sílẹ̀ Yorùbá o kódà ìyẹn nìkan kọ́ wọ́n láwọn ò tún kó oúnjẹ wálẹ̀ Yorùbá mọ́ kí ló tún ṣẹlẹ̀ kí ló tún bá dé ẹ wò ẹ gbọ́ tuntun ó ṣẹlẹ̀ ẹ pín ẹ̀yin èèyàn. Just of recent, Sunday Igboho was released from prison, but he issued a fresh ultimatum for Fulani community that are residing in Yoruba land to leave the region within 10 days. This time around, we, the Northern Consensus Movement of Nigeria, will do everything possible to stop that move. And if he refuses to listen if he resists to listen, then we have no option rather than to ask Yorubas that are resident in the northern Nigeria to also go back to their region. ẹ̀yin èèyàn ṣe rí pé ó ti ń dojú ẹ̀ bọ̀ báyìí ṣe rí ìyí tẹ̀ kan ráwo yẹn fẹ́rẹ́fẹ́ ni o ọ̀rọ̀ gùn o ṣe ẹ̀ tún wá mọ tí wọ́n sọ wọ́n ní gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń gbé lókè ọ̀yà ṣe ẹ̀ gbàgbé ń tó ṣẹlẹ̀ ní Wérélé níbi táwọn Fúlàní dáràndáràn tí wọ́n ti lọ káwọn ẹni ẹlẹ́ni mọ́kò tí wọ́n pa wọ́n tó lóyè Ìgbòho sì sọ̀rọ̀ wípé ìjọba ẹ̀yin àmì ẹ̀yin ọlọ́pàá gómìnà ẹ bá wọn sọ̀rọ̀ kí gbogbo rádaràdá tí ń lọ ńbẹ̀ yẹn kó stop o bí bẹ́ẹ̀ kọ́ ìkòkò ní gbomi o kó gbẹ̀yìn inú ẹ o àwọn náà ti jáde o ṣe ẹ rí tá à ń sọ báyìí wọ́n ní gbogbo àwọn ọmọ Yorùbá táwọn náà ń bẹ lókè ọya lọ́hùn tán ń bẹ nílé àwọn Fúlàní káwọn náà ṣe kíni kán mọ́ rẹ́dí àti ṣe kíni láti mọ́ dígbà di agbọ̀n wọn wípé nbi tọ́rọ̀ dé dúró àwọn ó gbìyànjú ṣùgbọ́n tí gbìyànjú àwọn tí ò bá work kí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ lókè ọya náà kán ṣe tán o láti ṣe kíni láti kú ò lọ́wọ́ kan ó tún wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ ẹ̀ ó ní nígbà EndSARS wípé wọ́n pa àwọn èèyàn kan lù Ìbàdàn màá play fún fídíò ẹ̀yin èèyàn ẹ máa share o latest information bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ rèé o ẹ share ẹ pín ẹ jẹ́ ó go viral dáadáa now ó ní nígbà EndSARS pé wọ́n pa àwọn èèyàn kan ní ṣé ìdí àyùnrí àìwò náà pé nílùú Ìbàdàn wípé ìjọba pé wọ́n fún wọn ní pé compensation tó yẹ kí wọ́n fún wọn pé wọ́n fún wọn wọ́n láwọn dẹ̀ pé senate president tó kọjá Lawal ó mọ̀ ń pa ẹ̀ pé ìjọba mọ̀ ń pa ẹ̀ pé àwọn kan ní sùúrù ni pé táàrẹ Tinubu ò bá sì ti fún wọn ní compensation tó yẹ kó fún wọn wọ́n ní gbogbo ata gbogbo oúnjẹ táwọn ń kó wá láti north àwọn ò ní kó wá sílẹ̀ Yorùbá mọ́ o ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rìn ṣé rí bó ti dójú ẹ̀ báyìí gbogbo ọmọ Yorùbá ó dójú àbí ò dójú ẹ̀ ṣé mọ̀ pé tá à ń sọ rèé wọ́n ní gbogbo oúnjẹ táwọn ń kó wá sílẹ̀ Yorùbá o lẹ̀ ń gbọ́ yìí o wọ́n ní àwọn ò ní kó wá mọ́ o wọ́n láwọn ò ní kó wá mọ́ oúnjẹ táwọn ń kó wá ata táwọn ń kó wá gbogbo nǹkan táwọn ń kó wá sílẹ̀ Yorùbá wọ́n láwọn ò ní kó wá mọ́ ọ̀rọ̀ burúkú tó tẹ̀rín ẹ̀yin èèyàn ẹ máa pín ṣùgbọ́n kọ́rọ̀ yìí lè yé yín dáadáa ẹ wá jẹ́ ń fi fídíò yẹn sí báyìí kẹ wá wò ó láti bẹ̀rẹ̀ ẹ wò ó láti bẹ̀rẹ̀ now tẹ́ bá ti wá wò ó tán màá wá sọ̀rọ̀ díẹ̀ síwájú sí. Every Nigerian has right to live in any part of the country. Just of recent, Sunday Igboho was released from prison, but he issued a fresh ultimatum for Fulani community that are residing in Yoruba land to leave the region within 10 days. This time around, we, the Northern Consensus Movement of Nigeria, will do everything possible to stop that move. And if he refuses to listen if he resists to listen, then we have no option rather than to ask Yorubas that are resident in the northern Nigeria to also go back to their region. On the issue of compensation for our victims as a result of EndSARS killing, Shasha Akinyele market killings, IPOP and ESN killings, we have been pursuing it for some years now. Since previous administration, a lot of promises were made, but still the federal government refused to fulfill the promise. So we are requesting Mr. President Bola Ahmed Tinubu on this issue of compensation to do something on it, as we are given 4 weeks ultimatum. If nothing is being done, then we are actually going a peaceful protest, peaceful demonstration, after which we will shut down the country on all food supplies moving from north to all southern part of the country. This thing we have sent to President Bola Ahmed Tinubu even before
he was inaugurated as president. And as President Commander-in-Chief, we have also forwarded this demand and request. All security agencies, the head of security agencies of this country are aware of it. All governors of 19 northern states, all former leaders, the former president of the Federal Republic of Nigeria, most especially those that come from the north, are aware of it. The Northern Traditional Council are aware of it. The 19 northern state assemblies are also aware of this issue. It's not a new matter. We have been pursuing this issue since during the NSAS, the Shasha Akinyele market killings, and that of the ESN and Nnamdi Kanu's killings. The National Assembly, I repeat, is fully aware of it under Senator Ahmed Lawan. That was mentioned specifically, and a bill was passed in that respect. So we are saying and demanding that the President and Commander-in-Chief Bola Ahmed Tinubu first pay this compensation, and also we are asking the Afenifere, the Yoruba Socio-Cultural Organization, to call Sunday Igboho to order on this continuous harassment and intimidation of our people that he is doing. I repeat, what we are shying away from this thing not because of fear. We are not cowards. We are doing so because we respect constituted authority and we respect our elders. We are cultured and we respect the culture. So call him to order so that he does not carry out his threat. If he's allowed to do that, I repeat, we will have no option than to do the same. And we are saying that we have the capacity to do the same thing. Now, ṣé ìgbà táwọn Fúlàní ń pa àwọn ọmọ Yorùbá lórí ilẹ̀ wọn ní wéré ilé káwọn èèyàn mọ́ sọ̀rọ̀ ni? Ṣé gbogbo yín lẹ mọ̀ story yẹn? Tí wọ́n ní wọ́n lọ kó mọ̀lú jẹ oko lóko, tán dẹ̀ lẹ́ni tán lọ kó mọ̀lú ìjókòó, wọ́n ti yanjú àwọn ọlọ́pàá ti bá wọn parí ẹ̀. Ìgbà tó yá lẹ́ni yẹn lóko, ó dóko náà pa, wọ́n tún fẹ́ lọ gbókò ẹ̀ tó fẹ́ lọ gbókò ẹ̀ wọ́n tó pa, àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n tún lọ bẹ̀ wọ́n tún ṣí náà lọ fún wọn. Wọ́n wá nítorí Sunday Igboho ti fún wọn lọ́jọ́ 10 o. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ẹ̀yin èèyàn ẹ pín àwọn Fúlàní ti ní kí gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń bẹ lókè ọ̀yà kan máa múra àti máa bọ̀ wálé o pé ìkòkò ní gbomi kó gbẹ̀yìn inú ẹ̀ o wọ́n sì láwọn òkó ata táwọn ń kó wá gbogbo oúnjẹ táwọn ń kó wá láti nọ́ọ̀tì wọ́n láwọn ò ní kó wá mọ́ ẹ̀yin èèyàn bóòlẹ̀ tó ṣe rí eléyìí sí kọ́lọ́hún ó kó wa yọ gbogbo tá à ń sọ náà tẹ́lẹ̀ só nǹkan ló délẹ̀ yìí só nǹkan ló délẹ̀ yìí só nǹkan ló délẹ̀ yìí kódà wọ́n fààrẹ ní ultimatum ni pé kó tètè pé àwọn ti ẹ máa gbọ́ ìgbà tí EndSARS àti ìgbà wo ló ti ṣẹlẹ̀ ṣe bígbà ààrẹ Muhammadu Buhari ní EndSARS ṣẹlẹ̀ àwọn ará bí òun béèrè pé àwọn fẹ́ gbẹ̀tọ́ nígbà táàrẹ Buhari bẹ ṣùgbọ́n gbà tí Tinubu dé sí wọ́n láwọn fẹ́ ṣe kí ni wọ́n láwọn lẹ́tọ̀ọ́ táwọn fẹ́ gbà àwọn ní compensation tíjọba gbọ́dọ̀ fún wọn tíjọba ò bá sì ti fún wọn ní compensation yẹn wípé gbogbo nǹkan táwọn ń kó wá látòkè ọya páwọn òkú wá mọ́ pé gbogbo àwọn Yorùbá tí wọ́n sì ń bẹ lọ́hùn kán náà máa múra láti ṣe kíni kán máa múra láti padà wá sílẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn ọ̀rọ̀ dójú ẹ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín mo fẹ́ gbọ́rú eléyìí inú odòwò là ń dọ̀rùn lásìwá yìí ẹ̀yin èèyàn bóò ló ṣe rí lọ́dọ̀ ti ní ẹpín lógún lọ́gbọ̀n eléyìí wà very very important kó tẹ gbogbo àwọn ọmọ Yorùbá kó tẹ̀ wọ́n lọ́wọ́ ká mọ̀ wípé ó dé tán tẹ bá ń gbọ́ ó dé tán kí ló dé tán. Mo ti mọ ilé iṣẹ́ kan tó gbà yìí. Mo ti mọ wọ́n. Ilé iṣẹ́ kan tó dàbí dáadáa. Mo ti mọ ilé iṣẹ́ kan tó ní ìkáyé. Mojísọ́lá bá òṣì yí ga. Àìrìnjìnà ni òjì alábùkẹ́ ọ̀kẹ́rẹ́ báyìí bá ti ẹja máa bá wọn yí. Àrà ọ̀tọ̀ tún rèé nípa bá a ṣe lè pọ́n mọ́ínmọ́ín ẹ̀kọ́ èkuru agidi láyé òlo pépà láyé òlo ewé tàbí nylon pẹ̀lú Mojísọ́lá pouch gbogbo ẹ̀ tí wá di ìrọ̀rùn báyìí. Mojísọ́lá pouch lè fi pọ́n mọ́ínmọ́ín ẹ̀kọ́ agidi èkuru àtàwọn oúnjẹ ìgbàlódé míì láyé òlo ewé pépà tàbí ike. Mojísọ́lá pouch lálòpẹ́ ẹ lè lò kẹ́ ẹ tuntun lò. Mojísọ́lá pouch kì í kó àìsàn bá àgọ́ ara nítorí kò ní kẹ́míkà nínú. Mojísọ́lá pouch dára ó dùn ún lò ó sì rẹwà lójú. Àwọn alágbàtà káàkiri
káàkiri Europe, America, Canada ẹ lè kàn sí wọn lójú òpó www.mojisolacookingpouch.com tàbí mojisolacookingpouch@usa.com. Mojisola Pouch lójú òpó Instagram tàbí kí ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +1872 314 6127 +1872 314 6127. Pẹ̀lú Mojisola Pouch àṣẹ mọ́ínmọ́ín ti dohun ìrọ̀rùn. Mojisola Pouch yóò fún yín ládìídùn oúnjẹ yín. ẹ má gbàgbé o pé a ò ta mọ́ínmọ́ín ta èkuru ṣùgbọ́n pouch tẹ́ ó lò tẹ́ ó fi pọ́n mọ́ínmọ́ín pọ́n èkuru pọ́n ẹ̀kọ èbìrìpò agidi òun làwa ń tà ní tiwa. Mojisola Pouch ọlọ́ngbọ́ ó débẹ̀ débẹ̀. Mojisola Pouch yìí ga jù.